A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Rògbòdìyàn òṣèlú ní ìpínlẹ̀ Rivers ni ó ṣeé ṣe kí ó ti rọlẹ̀ lẹ́yìn tí àwọn tí ọ̀rọ̀ kàn jọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀ lálẹ́ àná. Èyí wáyé lẹ́yìn ìpàdé oníwákàtí mẹ́ta ní ilé agbára ìlú Àbújá láàrin Ààrẹ Bọ́lá Tinubu, Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara, igbákejì rẹ̀ Ìyáàfin Ngozi Odù, Gómìnà ìjẹta fún ìpínlẹ̀ Rivers Peter Odili, Gómìnà àná tí ó ti di Mínísítà Agbègbè Ilé Ìjọba ìlú Àbújá Nyesom Wike, pẹ̀lú àwọn mìíràn tí ọ̀rọ̀ kàn. Láàárín aago 7 ìrọ̀lẹ́ àná ni Wike dé sí ilé agbára. Àwọn mìíràn tí ó tún péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún ni igbákejì ààrẹ Kashim Shettima, olùbádámọ̀ràn gbogboògbò lórí ààbò Nuhu Ribadu àti olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oníkókó mẹ́jọ tí wọ́n jọ bu ọwọ́ lù lálẹ́ àná, ààrẹ darí gbogbo àwọn tí ó ti ṣe ìpẹ̀jọ́ sí ilé-ẹjọ́ lórí rògbòdìyàn òṣèlú ìpínlẹ̀ Rivers kí wọ́n fagilé ní kíákíá. Ìwé àdéhùn yìí ni Fubara, igbákejì rẹ̀ Wike, Ribadu, agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers Martin Amaewhule, alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìpínlẹ̀ Rivers Aaron Chukwuemeka àti alága APC Toni Okocha jọ bu ọwọ́ lù. Gẹ́gẹ́ bí àdéhùn, wọ́n darí Fubara kí ó ṣe àtúnṣe àgbékalẹ̀ ìṣúná owó fún ọdún 2024 tí ó ti kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ síwájú ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́rin sí gbogbo ilé ìgbìmọ̀ báyìí. Ìpàdé oníkókó mẹ́jọ ọ̀hún ni ó kà wí pé kí wọ́n jọ̀wọ́ gbogbo ìgbésẹ̀ ẹ̀sùn sí ilé-ẹjọ́ tako Fubara àti ikọ̀ rẹ̀ kíákíá, kò ní fi ṣe rògbòdìyàn òṣèlú tó ń lọ lọ́wọ́, kí wọ́n ṣe ìdánimọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ tí Amaewhule ń darí. Pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ 27 tí wọ́n kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀, wọ́n gbọ́dọ̀ ṣe ìdápadà gbogbo ẹ̀tọ́ àti àjẹmọ́nú ọmọ ilé ìgbìmọ̀, kí gómìnà má ṣe dá sí ọ̀rọ̀ owó ilé ìgbìmọ̀ mọ́, kí ilé ìgbìmọ̀ yan ibi tí wọ́n bá fẹ́ láti jókòó sí nínú ilé ìgbìmọ̀ láìsí ìdíwọ́ láti ẹ̀ka ìjọba, kí wọ́n kọ orúkọ àwọn kọmíṣánná tí wọ́n kọ̀wé fiṣẹ́ sílẹ̀ látàrí rògbòdìyàn padà, kí wọ́n sì ṣe àgbékalẹ̀ rẹ̀ sí ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan tí ẹnikẹ́ni kò tíì lè ṣe ìdánimọ̀ rẹ̀ ni a gbọ́ wípé ó ṣekú pa ìyàwó rẹ̀ ní agbègbè Ọlọ́tà, ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́, ìpínlẹ̀ Èkó, látàrí wípé ìyàwó kọ̀ láti dáná fún un ní Ọjọ́bọ̀ tí ó kọjá. Ìròyìn jábọ̀ wípé wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí ọkọ dé láti ibiṣẹ́. Kàkà kí ó rí oúnjẹ tí ó fẹ́ràn níwájú rẹ̀, núdùsì ni ìyàwó ṣe fún un. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ará ilé wọn kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣàlàyé bí ọkọ yìí ṣe fi ilé sílẹ̀ lẹ́yìn tí ó la nǹkan mọ́ ọn lórí. Ó ní àwọn ará ilé ni wọ́n ké sí ọkọ lórí ẹ̀rọ alágbèéká wípé ìyàwó rẹ̀ ń jáporó ikú. Gbogbo akitiyan ọkọ àti àwọn ará ilé láti gbé ìyàwó rẹ̀ re ilé ìwòsàn ni ó já sí pàbó nítorí ojú ọ̀nà ni ìyàwó ti dákẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni yìí, ṣùgbọ́n agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin kò tíì lè fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ọlọ́pàá kan láti àgọ́ ọlọ́pàá Mẹ́ran ni ó sọ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí lẹ́yìn tí ẹbí olóògbé lọ́kùnrin kan ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá. Wọ́n sì ti taari ẹ̀sùn náà lọ ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní Pàǹtí. Ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kò lè sọ bóyá lóòótọ́ ni ọkọ yìí ṣekú pa ìyàwó rẹ̀ nítorí àwọn kò rí ẹnìkankan wá jẹ́rìí, ṣùgbọ́n àwọn á jẹ́ kí adájọ́ ṣiṣẹ́ rẹ̀. Ó ní nígbà tí àwọn dé ilé náà, kò sí alábàágbélé tí ó ṣetán àti sọ̀rọ̀ tó ṣe kókó lórí ẹ̀sùn náà títí di àkókò tí àwọn fi taari ẹ̀sùn náà lọ ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn. Ọlọ́pàá yìí ní àwọn ẹbí ìyàwó ti lọ sin ọmọ wọn gẹ́gẹ́ bí ìlànà Mùsùlùmí. Bákan náà ni bàbá ìyàwó ti wá sọ ní àgọ́ ọlọ́pàá wípé òun dáríjì ọkọ, ìbáà ṣe wípé lóòótọ́ ni ó pa ìyàwó rẹ̀. Ṣùgbọ́n ẹ̀gbọ́n ìyàwó ní
òun kò ní í gbà nítorí wípé ó la nǹkan mọ́ àbúrò òun ni kí ó tóó fi ilé sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n ti jí olórí abúlé Rakiabu ní ìjọba ìbílẹ̀ Safe, ìpínlẹ̀ Zamfara, Magaji Seidu àti Chief Imam abúlé Malam Abdullahi gbé. Gẹ́gẹ́ bí ìròyìn ti jábọ̀, wọ́n ní alẹ́ àná ni àwọn agbébọn ya wọ inú abúlé tí wọ́n sì jí àwọn wọ̀nyí gbé lọ ní ilé wọn. Ní báyìí, àwọn ajínigbé ti ń béèrè fún mílíọ̀nù 5 náírà, ṣùgbọ́n ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà (500,000 naira) péré ni àwọn ará abúlé rí ṣàjọ. Wọ́n ní àwọn ajínigbé ti gba 500,000 naira, ṣùgbọ́n wọ́n kọ̀ láti yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé. Ará abúlé kan sọ fún akọ̀ròyìn wípé lẹ́yìn tí àwọn ajínigbé gba 500,000 naira ni wọ́n sọ wípé dandan àwọn gbọ́dọ̀ san mílíọ̀nù 4.5 tí ó kù. Ó wáá ké sí àwọn aláṣẹ kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún àgbàálẹ̀ àwọn tí wọ́n jí gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọwọ́ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti tó agbẹjọ́rò Ekere Sunday Ebong, ẹni ọdún 45, tí ó ń gbé ní Plot 40 Line Ewet Housing Estate tí wọ́n ṣe àfihàn rẹ̀ nínú fídíò tó gbòde kan níbi tí ó ti ń lu ìyàwó rẹ̀ tí ẹ̀jẹ̀ sì ń dà lára ìyàwó. Nínú àtẹ̀jáde àná láti ọ̀dọ̀ agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Odiko Magdon ni wọ́n ti sọ wípé afurasí tí gbogbo ènìyàn mọ̀ sí oníjàgídíjàgan ti wà lákọlò ọlọ́pàá pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ kọmíṣánná ọlọ́pàá CP Ọlátóyè Dúróṣinmí. Bákan náà ni kọmíṣánná ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kò gbọdọ̀ wáyé mọ́ láàrin ìpínlẹ̀, kí ẹbí wá ọ̀nà mìíràn láti yanjú aáwọ̀ láì jẹ́ wípé ó mú lùlù dání. Kọmíṣánná ní afurasí yìí yóò fi ojú ba ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí. Nínú fídíò tí ó gbòde kan lórí ẹ̀rọ ayélujára ni ó ṣe àfihàn bí afurasí ṣe lu ìyàwó rẹ̀ ní àlùbọ́lẹ̀ pẹ̀lú àpá tí ó jinlẹ̀ ní ara rẹ̀. Wọ́n ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ó ti ń ṣe èyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fi ọwọ́ ṣìkún òfin mú ọkọ àti ìyàwó kan tí wọ́n lọ́wọ́ nínú fífi ọmọ ṣòwò. Ìròyìn jábọ̀ wípé ọkọ àti ìyàwó yìí ra ọmọ oṣù kan lọ́wọ́ ìyá rẹ̀ ní agbègbè Àjà, ìpínlẹ̀ Èkó ní owó ẹ̀kọ́ ẹgbẹ̀rún lọ́nà 30 náírà (30,000 naira). Ìlú Onitsha ní ọwọ́ ikọ̀ ọlọ́pàá ti tó wọn lórí afárá Niger nígbà tí wọ́n rìnrìn àjò pẹ̀lú ìkòkò ọ̀hún nínú luxury bus ní ọjọ́ Àìkú. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, DSP Ikenga Tochukwu tí í ṣe alukoro ìpínlẹ̀ Anambra sọ wípé bí ọlọ́pàá ṣe rí ọmọ náà gbà ni wọ́n yọ̀ǹda rẹ̀ fún Ministry of Women Affairs and Children Welfare fún ìtọ́jú tó péye. Tochukwu fi kún un wípé wọ́n ti fi tọkọ-tìyàwó ránṣẹ́ sí àjọ tó ń bójútó ìṣẹ̀lẹ̀ ìfọmọṣòwò ẹrú (NAPTIP) fún ìtẹ̀síwájú nínú ìwádìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹnusọ ọlọ́pàá, ẹnìkan nínú ọkọ̀ bọ̀gìnnì ni ó ṣe alamí bí ó ti ké sí ọlọ́pàá pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ control room hotline. Ó ní òun fura wípé tọkọ-tìyàwó kan gbé ọmọ ìkókó tí kìí ṣe tiwọn. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí àwọn lò nínú ìrìn àjò láti Èkó, ọmọ yìí ń ké fún oúnjẹ ṣùgbọ́n ìyá tí ó gbé e dání kò lè fún un lọ́yàn. Èyí ló mú ọlọ́pàá dènà de ọkọ̀ yìí tí wọ́n fi gúnlẹ̀ ní ìrọ̀lẹ́. Wọ́n ṣe ìdánimọ̀ tọkọ-tìyàwó, wọ́n sì béèrè ẹjọ́ lọ́wọ́ wọn. Àwọn méjèèjì jẹ́wọ́ wípé ọwọ́ ìyá rẹ̀ ni àwọn ti rà á ní Àjà pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà 30 náírà (30,000 naira). Kọmíṣánná ọlọ́pàá Adérẹ̀mí Adéoyè wá gbóríyìn fún èrò ọkọ̀ tí ó ṣe alamí àti àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kọmíṣánná lórí ìlera fún ìpínlẹ̀ Nasarawa, Dókítà Bawa Ahmed Abimikun ti di olóògbé. Ẹnìkan látinú ẹbí ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní Abimikun tí ó jẹ oyè Dobin Egon jọ̀wọ́ ara rẹ̀ lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ lówùúrọ̀ òní, ọjọ́ 19 oṣù Kejìlá ní Federal Medical Center Keffi
Kí ó tó di olóògbé, Abimukú kó ipa pàtàkì gẹ́gẹ́ bí kọmíṣánná àti ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ òṣìṣẹ́ ìpínlẹ̀ nígbà ìṣèjọba olóògbé Alhaji Aliyu Akuedoma. Ètò ìsìnkú yìí yóò wáyé lónìí ní gbọ̀ngàn mọ́sálásí ńlá ti ìlú Àbújá láago 2 ọ̀sán gẹ́gẹ́ bí ìlànà Mùsùlùmí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèrébìnrin ilẹ̀ Nàìjíríà Ìyábọ̀ Òjó ti lérí láti pe olórin Naira Marley lẹ́jọ́ pẹ̀lú bílíọ̀nù kan náírà bí ó bá kọ̀ láti pe òun lẹ́jọ́. Bí a kò bá gbàgbé wípé agbẹjọ́rò Azeez Fáṣọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley ni ó ń béèrè ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lójú gbogbo ènìyàn àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà (500 million naira) owó ìtanràn lọ́wọ́ Ìyábọ̀ Òjó bí ó ti ṣe àpẹẹrẹ àfihàn tí Ìyábọ̀ Òjó ṣe lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram nínú oṣù kẹsàn-án ọdún 2023, níbi tí òṣèré yìí ti fi ẹ̀sùn kan Naira Marley wípé òun ni ó mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad àti wípé èyí ni ó padà yọrí sí ikú rẹ̀. Agbẹjọ́rò Naira Marley Ọlálékan Òjó ni ó ṣe ọ̀ríkínniwín ẹ̀sùn yìí nínú lẹ́tà tí ó ní ó padà bọ́ sí ọwọ́ àwọn akọ̀ròyìn tí kò sì tó Ìyábọ̀ lọ́wọ́. Nínú èsì Òjó sí lẹ́tà agbẹjọ́rò Naira Marley tí ó tún fi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ lánàá, ni agbẹjọ́rò Ìyábọ̀ Òjó ti ṣe àpèjúwe lẹ́tà Naira Marley gẹ́gẹ́ bí ìbanilórúkọjẹ́ orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ social media blackmail. Ó ní ìgbésẹ̀ agbẹjọ́rò Naira Marley kò lẹ́sẹ̀ ńlẹ̀, bí ìgbà tí èèyàn kàn ń lé afẹ́fẹ́, ṣùgbọ́n bí wọ́n bá wá kọ̀ láti ṣe ohun tí wọ́n sọ, àwọn yóò pè wọ́n lẹ́jọ́ pẹ̀lú bílíọ̀nù kan náírà. Agbẹjọ́rò Ìyábọ̀ Òjó ṣàlàyé síwájú sí i wípé lẹ́tà Naira Marley yìí mọ̀ọ́mọ̀ fẹ́ dá wàhálà sílẹ̀ ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.